lákàlẹ̀ àǹdùbàdà o wà mí ń tóbi láti mọ̀ ọ́n kan ní lákàlẹ̀ àǹdù wà mí ń tóbi láti mọ̀ ọ́n kan ní lákàlẹ̀ àǹdù. ọpẹ́ ní bàbá tó fẹ́ ní ẹ wá. àwọn tí wọ́n gbé ẹ̀bùn yìí wá abẹ ọlọ́run gbogbo ọjọ́ ẹ̀yẹ ẹ̀yin ọlọ́run má gbé yín pamọ́ o gbogbo ọjọ́ ẹ̀yẹ ẹ̀yin ọlọ́run má gbé yín pamọ́ o gbogbo ọjọ́ ẹ̀yẹ ẹ̀yin ọlọ́run má gbé yín pamọ́ o Amina. ọlọ́run má fi kú tú yín ká Àmín. ọlọ́run má fàrùn tú yín ká ọlọ́run má fòṣì tú yín ká ọlọ́run nàbí wa Muhammad dáadáa tọ́lọ́run ṣe fẹ́ nìkọ̀ọ̀kan yín ọlọ́run má jẹ́ ó bàjẹ́ Amina. ọ̀nà la hawla wala quwwata. Oya ọlọ́run má fara ni mí, ọlọ́run má fara ni mí. Ṣàánú mi, ọba tí ń ṣàánú ẹ̀dá, ọlọ́run má fara ni mí láyé. Ọlọ́run má fara ni mí. Ọlọ́run má fara ni mí. Ṣàánú mi, ọba tí ń ṣàánú ẹ̀dá. Thank you, ẹ ṣeun, ẹ ṣeun. Ó ṣeun ayé àṣàfà, jẹ́kọ̀ wálẹ̀, jẹ́kọ̀ wálẹ̀. Èmi lè ní jẹ́. Gbogbo àwọn artist tó wà nílé náà ní Aki. Àṣẹ Abdulrahman, Abdulwakil. Wákìlì láìpẹ́ òfin jù láyé. Mọ̀súrà. Ọba tó fẹ́ gungun bàṣírí ẹran tètè dákun wá bàṣírí mi ẹ̀là bàṣírí mi fàtíyà oyin. Alhamdulilayi ọ̀pẹ́ mi dẹ̀ wá rọ́pẹ̀lẹ̀ alámìnà ló ṣì kọ́ alá ló ṣì kọ́ kọ́lá ò rọ́pẹ̀lẹ̀ alámìnà ló ṣì kọ́ kọ́lá. Gbogbo ayé sábà wà ká máa dúpẹ́. Lóṣù kọ̀ọ̀kọ̀lá. Ọjọ́ ti pẹ́. Tá a ti bá bọ̀ nínú eré nínú orin. Mo wá fọjọ́ ìní mo wá fi dúpẹ́ fọlọ́wọ́n ọba. Ọlọ́run ọba àkọ́kọ́ o. Ànábì wa Muhammadu òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni. Gbogbo àwọn àrólé ọlọ́wọ́n ọba. Àwọn àlìúlà àmọ́wò ẹ ṣeun mo dúpẹ́ o. Ẹ ṣé o. Gbogbo ẹni tó gbọ́ tó wá ẹ ṣé. Bàbá wa Fàdílà Sheikh Muhyiddin Ajani Bello ẹ ṣeun. Bàbá wa Abdullahi Gbadé Akínbọ̀dé Jamali ẹ ṣé o. Ẹ ṣé o. Bàbá mi Ìṣọ́gbẹ̀san ẹ ṣé mo dúpẹ́ o. Ọjà tẹ fi ń bọ̀ wá ò ní já. Lágbára Ọlọ́wọ́n bá nǹkan kan ò ní ṣàlàáfíà yín. Iṣẹ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe vanity ọgbọ́n vanity ilé ayé asán asán láyé nínú ẹ̀ ni mo ti sọ yìí pé vanity ọ̀pọ̀ vanity o ilé ayé wa vanity ló jẹ́ ní 1989 vanity ọ̀pọ̀ vanity o ilé ayé wa vanity ló jẹ́ ọ̀pọ̀ kankan wa ò ní mú lọ sọ́run o bó ṣe báyé ló ṣe báyé. Mo tún ṣe ẹ̀bùn ńlá ṣá máa lọ́mọ jẹ́ ẹ̀bùn tó tóbi ní látọ̀dọ̀ Ọlọ́run. Ẹ̀bẹ̀ mo bẹ̀ ọ́ ò sáti rà mọ́ ọ̀nà fún mi lọ́mọ rẹ̀ ọmọ ńlá ló bá rí ká o. Ẹ̀bùn ńlá ṣá máa lọ́mọ jẹ́ ẹ̀bùn tó tóbi látọ̀dọ̀ Ọlọ́run. Ẹ̀bẹ̀ mo bẹ̀ ọ́ ò sáti rà mọ́ ni fún mi lọ́mọ rẹ̀ ọmọ alálùbáríkà. Gbogbo olórin ìsìlámù tó ń bẹ níbí bo kí ilé ṣeun. Mo fi tọkọ mi, olówó orí mi, ọmọ Àṣàbí, bàbá Àṣàbí. Àjì àtúrò àṣìkà Ayọ̀dé Sìdíkì mo fi kí gbogbo yín. Ẹ ṣé o, mo dúpẹ́ ẹ ṣé o. Bàbá mi, Alado, Abdulfatai ẹ ṣé Ìdọ̀tẹ́. Dádì mi,
bàbá kú dájú mi ájì ìsúlẹ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ ọjà tó fi ń pọ̀ oníjà alájì ra òfò ẹ̀ṣẹ̀ kò dúpẹ́ ọkọ̀ afúsá dájú ìṣukura adésínà ẹ̀ṣẹ̀ o mo dúpẹ́ ẹ̀ṣẹ̀ o ẹ̀ṣẹ̀ mo dúpẹ́ bàbá mi ájì Salmon ṣọgbẹ́ ẹ̀sọ́ ẹ̀ṣẹ̀ o chief mrs Korede ẹ̀ṣẹ̀ ń gan ẹ̀ṣẹ̀ o all the way from Lekki ẹ̀ṣẹ̀ Queen Salawa dẹ̀ni àbí Bọ́lá Adénúgà ọlọ́run kọ́ bá mi fún wọn lálàáfíà ara gbọ̀ngàn oníṣàlàáfíà ẹ̀ o anot gbogbo yìí ni mo kí ọ̀rẹ́ mi Rashidatu Mrs Ahmad ẹ̀ṣẹ̀ o àti gbogbo àwọn ọ̀rẹ́ wọn mo dúpẹ́ ọ̀wọ́ ẹ̀ṣẹ̀ o ó tún yá mo tún ṣe kójá sọpẹ́ mo sọ pé bámi sọ́ọ̀dẹ̀rín kójá sọpẹ́ o bámi sọ́ọ̀dẹ̀rín kójá sọpẹ́ gbogbo ohun tó bá mi lọ kọjá o bámi sọ́ọ̀dẹ̀rín kójá sọpẹ́ ẹ ṣe. bámi sọ́ọ̀dẹ̀rín kójá sọpẹ́ o mo bámi sọ́ọ̀dẹ̀rín kójá sọpẹ́ gbogbo ohun tó bá mi lọ kọjá alájà abẹ́rẹ́ àmì ìsìnkú sọ́ọ̀dẹ̀rín kójá sọpẹ́ náà níbi dúpẹ́ alájà abẹ́rẹ́ àmì ìsìnkú ṣeun ìyá mi ni ẹ̀gbọ́n mi ni àǹtí mi ni o ìyá Jùmọ̀kẹ́ l'Amẹ́ríkà ìyá Jùmọ̀kẹ́ l'Amẹ́ríkà ẹ ṣé mo dúpẹ́ ọjà tẹ́fì kan mi ò ní jẹ́ láìláì ẹ ṣeun àmì sọ́ọ̀dẹ̀ kójà sọ́fẹ́ àbúsàtù àmì sọ́ọ̀dẹ̀ kójà sọ́fẹ́ gbogbo ohun tó ń bọ̀ ní ìyàn ọ̀jẹ̀ àmì sọ́ọ̀dẹ̀ kò lẹ́rìí àmì ṣùfò ṣe. bámi sọ́ọ̀dẹ̀rín kójá sọpẹ́ o ìyá mi bámi àṣìṣe sọ́ọ̀dẹ̀rín kójá sọpẹ́ gbogbo ohun tó ń bà mí lọ́kàn jẹ́ bámi sọ́ọ̀dẹ̀rín kójá sọpẹ́. àbúrò mi ni aya aláṣẹ àtolùdarí GRG Petroleum ẹ ṣeun oil and gas ẹ ṣé mo dúpẹ́ o ọjà tí gbogbo yín fi pọ̀ lò níjà lára bóyá ọlọ́run alábàṣírí mi lọ́la fásitì àwọn ọmọ. ọlọ́run alábàṣírí mi lọ́la fásitì àwọn ọmọ. mo tún sọ pé aláì aláàláwù láìda àìlọ́lá kò sírù rẹ̀ olúwa. aláì aláàláwù àìlàlá kò sírù olúwa. ní Ṣòkòtò ní Kàlàbá àlà ni wọ́n ń pè é nílẹ̀ yìí lóko òkun àlà ni wọ́n ń pè ó àmínátù. àìyálàláwù àìlàlá kò sírù olúwa. gbogbo yìí ni mo kí ẹ ṣeun gan o ẹ ṣeun gan àǹtí mi ó Mrs. Sojo mo kí yín láì bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan sí ẹ ṣeun gan ẹ ṣe o gbogbo jàmálí lápapọ̀ ẹ ṣe gbogbo jàmálí lápapọ̀ ẹ ṣe o alhamdulilayi rọ́bìlì àlàyé èmi ò ṣe lọ́nà gbogbo dọ́jà máa ní. alhamdulilayi rọ́bìlì àlàmì náà èmi ò sábà mọ̀ pé wọ́n jẹ́ jàmálì. ẹ ṣeun púpọ̀ ẹ ṣe wo dúpẹ́dúpẹ́. ẹ ṣeun púpọ̀ ẹ ṣe àdúpẹ́. alájà yẹbi sí táwọn akálítù àbúrọ̀sá ẹ ṣe mo dúpẹ́ ilẹ̀ alẹ́ ọmọ mi ìṣàlá ẹ ṣeun o ẹ ṣeun o ọjọ́ra mo kí ìyá mi tóbi ní sáyé alájà rọ́mọ́tò sọlọ́hùdí ìyá orúkọ òṣè àjọra olórí wa olórí ọjọ́ra olórí wa olórí aládùn mo kí yín ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé o wọ́n ní kí n dúpẹ́ ni mo ṣì máa kọrin wọ́n ní kí n dúpẹ́ ni wọ́n ṣe ò ṣe o mọ́mí Samuel wọ́n ṣe wọ́n wá ẹ̀ lábẹ́ o àwọn tí ẹ wọ́n wá ẹ̀ lábẹ́. màmá mi fẹ́ kí n sọ̀rọ̀ ètò ṣe o ìyá ni wúrà iyebíye ìyá kò ṣe dájú mi. Thanks so much for appreciating the celebration.